látọ̀rọ̀ ìdìbò yóò dé ìpèjọ aládé ìrìnàṣà lódú spain láti lè ṣe Nta Ijebu Ode Ayọ̀mídìgún kan lórúkọ oníròyìn ẹgbọ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ ìdàgbàsókè iléeṣẹ́ ti ìṣọ̀kan àgbáyé wọ́n sì dá iléeṣẹ́ kan sílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà fún ìmọ̀ àti ìdàgbàsókè agbára iná láti inú omi. Èyí jẹ́ apá kan nínú akitiyan láti mú ìmúgbòòrò bá àtúnṣe agbára iná àti láti dín ìṣòro àìní iná mọ̀nàmọ́ná kù ní orílẹ̀-èdè Nàìjíríà. Joshua Òjìtọ̀ ló jábọ̀ ìròyìn. Àjọ tó ń ṣètò ìdánwò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga sọ pé gbogbo ètò ló ti tò láti bẹ̀rẹ̀ ìdánwò àṣeyọwọlé sílé ẹ̀kọ́ gíga fún ọdún 2026 tí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 16 sí ọjọ́ 22 oṣù yìí. Àjọ náà sọ pé kò ju mílíọ̀nù 2 ó lé àwọn akẹ́kọ̀ọ́ ni wọn yóò kópa nínú ìdánwò náà ní àwọn ibùdó ìdánwò lórí ẹ̀rọ ayélujára tí wọ́n ti yà sílẹ̀ tó tó 1,700 káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ibùdó ìdánwò tó tó 23 ni wọ́n yọ kúrò nítorí pé àwọn ibùdó náà kò mìíràn tó nínú àyẹ̀wò ìdánwò tí wọ́n ṣe kọjá láìpẹ́. Àwọn akẹ́kọ̀ọ́ tí kò bá ti tẹ ìwé pélébé ìdánwò wọn jáde ni wọ́n ti rọ̀ láti lọ sí ojú òpó ẹ̀rọ ayélujára àjọ náà láti lọ tẹ ìwé pélébé ìdánwò wọn jáde gẹ́gẹ́ bí ìwé pélé náà ṣe ní gbogbo àlàyé bí ìdánwò náà yóò ṣe lọ, ọjọ́, àsìkò àti ibi tí àwọn akẹ́kọ̀ọ́ yóò ti ṣe ìdánwò náà. Àjọ náà tún fi kún pé àwọn ti ṣe àtúnṣe pàtàkì fún àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ àkàndá lábẹ́ ẹgbẹ́ àǹfààní tó dọ́gba ti àjọ tó ń ṣètò ìdánwò ìgbaniwọlé sí ilé ẹ̀kọ́ gíga. Àjọ náà tún kìlọ̀ pé àwọn yóò fi ìjìyà tó tọ́ jẹ akẹ́kọ̀ọ́ tó bá ṣe mọ̀gòmọ́gó nínú ìdánwò tàbí tó bá mú ohun tí kò bá òfin wọlé nínú ìdánwò náà. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàpèjúwe pé irọ́ pátápátá ni àwọn ìròyìn tí ó tàn káàkiri pé àwọn ibùdó ìdánwò kan kò ní ààbò ní àwọn apá kan ní agbègbè àríwá àárín orílẹ̀-èdè. Àwọn ọlọ́pàá ṣe àlàyé yìí ní ìpàdé pẹ̀lú àwọn àjọ tó ń ṣètò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga níbi ìpàdé oníròyìn àpapọ̀ kan tí wọ́n ṣe ní ìlú Àbújá. Wọ́n ṣe ìlérí láti ṣe ààbò tó péye nígbà ìdánwò náà. Francis Form ló jábọ̀ ìròyìn. Aṣòfin tó ń ṣojú ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn àti alága ìgbìmọ̀ aṣòfin lórí ètò ìṣúná aṣòfin Solomon Adéọlá ti di olùdíje fún ipò gómìnà lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti pa ohùn pọ̀ láti yàn gẹ́gẹ́ bí olùdíje fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ Ògùn ṣáájú ètò ìdìbò gbogbo ọdún tó ń bọ̀. Aṣòfin náà ni wọ́n yàn níbi ìpàdé ẹgbẹ́ àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC tó wáyé ní ọ́fíìsì ẹgbẹ́ náà ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Akeem Jimoh jábọ̀ ìròyìn ẹgbẹ́rin náà síwájú. Ìpàdé pàtàkì tí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ògùn ni àwọn olórí àti ọmọ ẹgbẹ́ pè pẹ̀lú gómìnà Dàpọ̀ Abíọ́dún àti àwọn gómìnà tẹ́lẹ̀, àwọn aṣojú ẹgbẹ́ àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin gẹ́gẹ́ bí àṣẹ òfin ẹgbẹ́ ṣe sọ. Lẹ́yìn ìpàdé náà, gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ṣàlàyé pé àwọn olùdarí ẹgbẹ́ ti faramọ́ ìpinnu kan láti fi olùdíje gómìnà kan tí ó ní ìrírí tí ó sì lè darí ẹgbẹ́ lọ sí ìṣẹ́gun dúró fún APC ní ìdìbò ọdún 2027. Ó kéde aṣòfin àgbà Solomon Ọlámilékan Adéọlá gẹ́gẹ́ bí ẹni tí gbogbo ẹgbẹ́ faramọ́ gẹ́gẹ́ bí olùdíje wọn. Ire Nàìjíríà aṣojú gbogbo wa o. Mo sọ pé inú mi dùn torí tó bá ń dára fún wa a máa gbèrò ìkà. Kí ló lè fa làlàkókò fẹ̀fẹ̀? Làlàkókò fẹ̀fẹ̀ yẹn ló bá dàkọrú. Nínú ọ̀rọ̀ tirẹ̀, aṣòfin àgbà Solomon Ọlámilékan Adéọlá dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ náà fún ìgbọ́kànlé tí wọ́n fi hàn sí i. Ó sì jẹ́ kó yé wọn pé òun ti ṣetán láti ṣiṣẹ́ takuntakun kí wọ́n sì mú ìlera àti ìlọsíwájú wá fún ẹgbẹ́ àti ìpínlẹ̀. Àwọn olórí ẹgbẹ́ òṣèlú APC tún fi kún pé ìpinnu yìí jẹ́ àbájáde ìjíròrò pẹ̀lú gbogbo àwọn olùfẹsẹ̀múlẹ̀ pẹ̀lú ìbánisọ̀rọ̀ tí wọ́n ṣe pẹ̀lú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Olùdánímọ̀ràn pàtàkì ààrẹ lórí ọ̀rọ̀ àwọn àkàndá àti ìmúlò àǹfààní dọ́gba ti ṣe ìdánilójú pé ìjọba pọ̀ dúró ṣinṣin lórí ríró àwọn àkàndá orílẹ̀-èdè Nàìjíríà lágbára. Gùfánù Sanji Nwaye jábọ̀ ìròyìn pé àwọn àkàndá ṣe ìrìn àjò ẹlẹ́sẹ̀ kan ní ìlú Àbújá láti mú ìgbélárugẹ bá ìgbèríko àti láti ṣe àtìlẹ́yìn fún àwọn ètò àti ìlànà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó ti mú ìgbésí ayé àwọn aráàlú àti ìgbésí ayé àwọn àkàndá tó fẹ̀ tó 25 mílíọ̀nù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà dára sí i.
ìrora fún ti alẹ́ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé kò níròyìn títí di ọ̀la. Ó dàárọ̀ o.